Ẹ káàsán gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin, gbogbo yín pátápátá ni mo kí. Mo forúkọ bàbá Prọfẹsọ Bánjí Akíntóyè kí yín. Mo dẹ̀ forúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá kàkàkí Olódùmarè olólùfẹ́ Yorùbá tó ní ìran Yorùbá ò gbọdọ̀ parun. Mo forúkọ ẹ̀ mo fi kí yín. Ọmọ Yorùbá ẹja fúnra o, ẹja fúnra. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ó ti yẹ kó yé wa ibi tá a belong sí. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ó ti yẹ kó yé wa pé ọ̀tá wa ni wọ́n. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwa náà ń fojú rí lọ́mọdé wa lágbàá wa. Bẹ́ẹ̀ ni Yorùbá máa ń kòwé kan wọ́n ní eléyìí kì í ṣe àrùn imú lásán, kì í ṣe àrùn ojú tí gbogbo wa ti jọ fojú rí ni. Ohun tí gbogbo wa ti jọ fojú rí ni pé ọ̀tá wa ni wọ́n. Àwọn tẹ́ ń pè ní àgbààgbà, let me say it because a rí nínú wọn tó jẹ́ pé ọmọdé ni wọ́n tírú àwa igan jùlọ lọ́jọ́ orí ṣùgbọ́n tó gbé ipò àgbà dání tàbí pè wọ́n ní àgbààgbà. Ìkà ni wọ́n. Ìfẹ́ Yorùbá kankan ò sí ní ọkàn wọn. Ìfẹ́ Yorùbá kò sí ní ọkàn wọn. Ẹ̀yin náà ti ń fojú rí, à ń pariwo lọ́tún, à ń pariwo lósì pé a fẹ́ òmìnira wa, pé this is our own identity, this is our own independence, this is what we call ìjọmọ ènìyàn fún ìran Yorùbá. Ṣùgbọ́n wọ́n bí a ti ń bọ́ wọn làwọn ń gbọ́n nínú, bí a ti ń gé wọn lọ́wọ́ nọ́mbà òka. Ó ti yẹ kó yé wa náà pé gbogbo àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀tá wa ni wọ́n. Tí n bá sọ wípé ọ̀tá wa ni wọ́n, ọ̀tá Yorùbá ni wọ́n. Wọ́n kàn ń lo Yorùbá láti fi gòkè ní lóòótọ́ lódodo. I will be offend so many people. Including the bàbá Prọfẹsọ Bánjí Akíntóyè àtolóyè Ìgbòho Òòṣà tó ní ká fún àwọn àgbààgbà yẹn lẹ̀ ká má bá wọn wí. Tá a bá fi wọ́n lẹ̀ wọ́n á báyé wa jẹ́, ọ̀tá wa ni wọ́n. Wọ́n rò ọjọ́ ọ̀la, ohun tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ làwọn rò. Wọ́n rò bí ayé Yorùbá ó ṣe rí. Mo kí yín ìyá mi Táíwò Kíkẹ́ Fásánmi. Wọ́n rò bí ayé Yorùbá ó yóò ṣe rí. Wọ́n rò ìgbẹ̀yìn wọn. Wọ́n rò àtúbọ̀tán gbogbo ìwà burúkú tó ń wù fún ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. They gain themselves with the enemy of the Yorùbás. Ọ̀rọ̀ Yorùbá kan ní pé ọ̀rẹ́ ọ̀tá mi náà ni. Bàbá tó bá dúró gẹ́gẹ́ bí bàbá fún wa tó ń ṣe ọ̀rẹ́ fún apá ọmọ Yorùbá, apààyàn náà lòun náà. Ẹ ti rí, ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ní ọ̀fífẹ́ Ọ̀jájá, ẹ sọ fún ìtàn bẹ́lẹ̀ tá máa sọ tí evidence ẹ̀ wà, ṣùgbọ́n a fẹ́ sọ ìtàn kó má bàa da ilẹ̀ Yorùbá rú. A fẹ́ sọ ìtàn kó má bàa da ilẹ̀ Yorùbá rú tó dẹ̀ jẹ́ confam tó wà lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jọmọ Ilé Ifẹ̀, tẹ́ ẹ jẹ́ alámọ̀ràn Ọ̀jájá, ẹ sọ fún kó má bàa yẹ Yorùbá jẹ́. Ìkànnì ọmọ téèyàn bá ti ọjọ́ orí kékeré tó débi ipò àgbàlagbà, ó máa ń lálùmọ̀ràn, ó máa ń ní ìmọ̀ràn gidi ni, ó máa ń gbọ́ taráàlú ni. Kí ni Ọ̀jájá wá lọ sọ́dọ̀ Buhari? Ẹja sọ bó fúnra wa in the regime Buhari, ọba mẹ́ta náà pa lẹ́kìtì, ọba mẹ́ta náà mú balẹ̀ lẹ́kìtì, over 29,000 Yorùbás náà pa nígbà Buhari. The Buhari opened everywhere kí àwọn ọmọ wọn lè máa bọ̀m̀bádì wa bíbá gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ pé àwọn Fúlàní ló kidnap èèyàn tó kidnap èèyàn. Ohun tí Buhari sọ fún wa ni pé they have right to live anywhere with the world. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin Ọ̀jájá àti Buhari tó fi lọ kí ní Daura? Ìṣódàtọ̀ ọ̀tá wa ni. Tí n bá tún dárúkọ wa ní kí ló dé tí mo dárúkọ Ajérò? Bàbá mi ọwọ́ Ajérò kí lẹ wá lọ. So the level of 2 obas tó sọnù ní Èkìtì kò jẹ́ kankan lójú yín. Kí ló dé tẹ̀yìn àgbààgbà yìí ṣe gbálagbàlá báyìí?
kí ló dé tẹ̀yin ọba yìí tẹ́ ẹ dúró sí ipò ọba kí ló dé tó ń tẹ ojú Yorùbá mọ́lẹ̀ tẹ́yin náà dẹ̀ tún lọ́wọ́ sí àwọn tó ń tọ́jú Yorùbá mọ́lẹ̀ tẹ́ ń pàtẹ́wọ́ fún wọn kí ló dé tí ẹ̀yin tẹ́ ń wò tí a pè ní àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ń bayé Yorùbá jẹ́ kí ló dé ntẹ́ sọ fún wa ni nígbà tí Buhari wà lórí ipò pé ẹ lè sọ̀rọ̀ àṣé ọ̀rẹ́ Buhari ni yín ọ̀jájá àṣé bí Buhari ti ń pa ọmọ Yorùbá lọ́tún ó ń pa ọmọ Yorùbá lọ́sì àṣé ẹ lọ́wọ́ sí inú yín dùn sí tínú yín ò bá dùn sí ẹ̀ nílọ kí Buhari eré kí lajá ń bẹ́ kò ń ṣe and you call yourself a leader in Yoruba land ọ̀jájá you are not a leader you are not a leader. Let me tell you one thing, not all the Yoruba belong to the Oduduwa. Èmi ò ṣe ọmọ Oduduwa. My forefathers, they are not Oduduwas. Àwọn bàbá mi ti wà nílẹ̀ kí Oduduwa tó dé. Ẹ má bàyẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ọmọ àtọ̀húnrìnwá yìí. Ẹ̀yin ọmọ àtọ̀húnrìnwá tẹ́ńtẹ́lẹ̀ Yorùbá ṣàwùṣàwù. Tí ọjọ́ ọ̀la Yorùbá ò jẹ́ kankan lójú yín. Kí lẹ wá lọ sọ́dọ̀ Buhari? During the Buhari èrò ọgbà ọkọ̀ Buhari ni pípẹ́ kó lẹ́bù gbogbo Ìbàràpá Òkè Ògùn kí àwọn ọmọ wọn lè máa gbáyìn bẹ́ẹ̀ kan tó bá nígbà àwọn làwọn ní èrò Buhari ni kó pa bàbá bọ́rọ̀ tó máa ń jẹ́ Akíntóyè èrò ọgbà Buhari ni pé kó pa olóyè Ṣìfẹ́dí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. It is because he stand up for the freedom of the Yoruba pé ẹ má pa Yorùbá mọ́. During the Buhari regime brother àwọn owó làbí tó wọlé láti Amẹ́ríkà làwọn Fúlàní pa tí ò sí kankan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ ṣé gbogbo wa ti gbàgbé ní Aborode ni tí ẹ bá gbàgbé Aborode what about a little girl tó ń bọ̀ ní ayé títí ẹ̀ Tolúlọpẹ́ Arótilé lára ògùn ọjọ́ ọ̀la Yorùbá ni àṣé alábàjọba ṣe ń pariwo I could remember during the Buhari regime ní Ọ̀jájá ń sọ wípé Sunday Igboho yẹ kì í gbọ́ràn alágídí ni ipò ló fi ju Sunday Igboho lọ ìní èjò ju ẹ lọ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ àti gbogbo ẹ̀yin ọba tẹ́ tẹ̀lé lẹ́yìn lọ tẹ̀lé ń kágbádá ẹ ń wọ agbádá funfun kiri inú yín dúdú sí ìran Yorùbá ìkà níyín kí lẹ lọ ṣe pẹ̀lú Buhari ìmọ̀ ìpàdé wo what is Buhari did to the Yorubas ntí bí ìran Yorùbá bá gba òmìnira wa a lè gbàgbé láéláé pé we lost more than 29,000 citizens in 8 years ṣá òun lẹ lọ́jọ́ kó pẹ̀lú ẹ̀ tẹ lọ ń jíròrò pẹ̀lú ẹ̀ pé Buhari try our best bẹ́ẹ̀sì wo ló try sà Ọ̀jájá Ògúnlùsì kí ló dé tẹ̀ ń ba gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ mo sọ nígbà tán lẹ́ lọ sí ìkan l'Ákúrẹ́ mo ní ìyẹn kọ́ ló kàn ẹ má fi pàǹdà gba góòdì lọ́wọ́ Yorùbá dànù ẹ bá ṣí mọ́ ẹ bá ṣí stadium ìyẹn kọ́ ló kàn we want the leader in Yoruba land to say something about the Yoruba nation simply that Yoruba we need our freedom ṣe báwọn tó ń pa wáre òun lẹ́lọ́ ń bági pẹ̀lú wọn yìí ṣe báwọn tó pa ọmọ Yorùbá lẹ́lọ́ ṣe pàdé pẹ̀lú wọn. Thank you my brother Buhari that closed Nigeria border Yoruba border more than 8 years pé kébi lè máa pa ọmọ Yorùbá tó dẹ̀ ṣí bọ́dà ti tiẹ̀ lókè lọ́hùn tí àwọn èèyàn ti tẹ̀ ń ló jẹ́ kó wọlé bó ṣe wù wọ́n ṣùgbọ́n títọ̀dọ̀ wa pa ń bíbà yìí òun lẹ lọ sọ wípé Buhari ṣe dáadáa nígbà tó wà ní president he showed that ẹ̀ ń fi Yorùbá ń gbòkú káàkiri ni gbogbo ẹ̀yin tẹ́ bá dúró tẹ́ bá ní ìran Yorùbá ò ní nísìmí ẹ̀ ní nísìmí bó jọba ìlú ni ilẹ̀ Yorùbá máa mú yín ìpàdé orí burú wo lẹ lọ ṣe pẹ̀lú Buhari ti ń pọmọ Yorùbá Buhari ti ń gbẹ̀mí ọmọ Yorùbá Buhari tó da àwọn kidnapper terrorist sílẹ̀ Yorùbá pé ṣe ẹ sọ pé ẹ ní gbọ́ ni ṣe ẹ sọ pé ẹ ní gbọ́ ni ẹ dàmọ̀
Oore wo ni Buhari ṣe ìran Yorùbá that make somebody that we call number one citizen in Yorùbá land tó fi lè lọ ṣe ọjọ́ méjì ní Daura. Ó yẹ kó ti yé wa ẹ̀yin ọmọ Yorùbá. Àkókò ìkan ló yẹ ká máa fura sí gbogbo àwọn tí ń wọṣọ funfun káàkiri pé ìkà ni wọ́n. Ìkà. Ìyá mi máa pè padà mú wa lórí program máa pè padà. Àwọn tí ń wọṣọ funfun kiri ìkà ni wọ́n. Wọn ò fẹ́ràn wa àtọ́. Ẹni kí Ọọ̀ni of Ifẹ̀ kó jáwọ́ lẹ́yìn wa Ọọ̀ni of Ifẹ̀. Ìyá mi máa pè padà mú wa lórí program. Ẹni kí Ọọ̀ni of Ifẹ̀, he must come out and explain to the Yorùbá race. Buhari ṣe ọ̀rẹ́ Yorùbá nígbà tó wà lólógún àti ìgbà tó tún padà wá yìí. Buhari ṣe ọ̀rẹ́ Yorùbá. He have no good plan for the Yorùbá land. Bí kí Yorùbá ó parun ní kó lè ráyè kó àwọn Fulani wọlé. Buhari have a good agenda to the Fulani to conquer our land. Kí ni wọ́n ní ká má bá yín sọ̀rọ̀, wọ́n ní ká má bu yín ká máa pa yín lé. Síbẹ̀síbẹ̀ ń bayé Yorùbá jẹ́ àṣàṣọ àpọ́nlé òsì lára yín. Ẹ̀yin olówó gbóòlè. Ṣé báyìí ni ọba Adésọjí Adérẹ̀mí ṣe lo ipò tí ìran Yorùbá ò mọ̀rọ̀ ẹnu wọn kúrò lẹ́nu pé ọba nìyẹn? Ṣé báyìí ni Síjú Adé ṣe lo ipò? Ṣé báyìí ni Síjú Adé ṣe lo ipò? Kí ló dé tó jẹ́ pé ọ̀tá àwọn tó ń ṣekú pa Yorùbá lẹ́yìn mú ní ọ̀rẹ́? Wọ́n sọ bẹ́ẹ̀ nígbà yé ọba rẹ̀, nígbà yé Abíọ́lá. Wọ́n ní àwọn àgbààgbà Yorùbá náà ló ṣokùnfà bí Abíọ́lá ṣe kú. Àwọn náà ló sọ fún Abdulsalam pé ẹ má rìlíìsì ẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí náà ní tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó nísinmi ní nísinmi. Ara ń ni wá nínú ìnira yẹlẹ yìí ti ń ṣe ọ̀ṣọ́. Ara ń ni Yorùbá nínú ìnira yẹlẹ yìí ti ń gbádùn. Oore wo ni Buhari ṣe? Oore wo ni Buhari ṣe ọmọ Yorùbá that make Ọọ̀ni of Ifẹ̀ go to Daura àti Ajero àti Oore tí ọ̀tún? Àwa ti gbọ́ pé Oore tí ọ̀tún yẹ ìkànnì. Ṣé ẹni tó ń gba àwọn Fúlàní tó ní kí Fúlàní pé ọkọ́dọ̀mọ ọ̀tún? Ẹ̀yin ọmọ ọ̀tún ẹ jẹ́ múra. The majority àwọn tá a pè ní àgbààgbà nínú ilẹ̀ Yorùbá lóde òní ìkànnì wọn o. Ìkànnì wọn ẹja bí Ọọ̀ni of Ifẹ̀ léèrè. Oore wo ni Buhari ṣe fún ìran Yorùbá that make him starting praise the Buhari? Oore wo ni? Tó fi jẹ́ pé ẹni tó bá ti fẹ́ dìde ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ògo Yorùbá pípa ni. Ẹja bí Ọọ̀ni of Ifẹ̀ léèrè. Ṣé business trip ló lọ ní lóko ọba Ajero Oore tọ̀tún àti Ẹ̀pẹ̀ alára àtẹ̀pẹ̀ tó kó wọn dání tó kó wọn bọ̀dí lọ? Kí ló dé? Wọ́n sọ wípé àwọn làwọn ní Nàìjíríà ẹ̀dẹ̀ ẹ̀ ṣe ń pa kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn. Kí ló dé? Kí ló dé? Kí ló dé tẹ̀ ń ta Yorùbá ní tọrọ nkọ́bọ̀? Kí ló dé tẹ̀ fẹ́ bayé Yorùbá jẹ́ délẹ̀? Kí ló dé ẹ̀yin tẹ́ jágbàgbà tó yẹ kẹ́ jáde síta kẹ́ pariwo we need our freedom tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ lè ṣe táwọn ọmọ ẹ̀yìn yín tó tún bẹ̀rẹ̀ tẹ́ ń bàṣẹ wọn jẹ́? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹni tó nípò léni tó rò pé I can do undo nǹkan kan wà tí ìjẹ́kẹ́nìyàn do undo oníkú at that time ló lè kanlẹ̀kùn èèyàn pọ́ńdé. Kò sórú agbára tẹ́ ẹ ní ipò tẹ́ wà lénìí. Ẹran tí pé èèyàn kan ti wà ń bẹ̀ lánàá. Ọba tẹ́ jẹ lénìí ẹran pé èèyàn kan ti jẹ́ lánàá. Sáà ṣé ìwà tẹ́yìn ń wù yín làwọn yẹn wù? Ẹ̀yin ọba tó dé òní ẹ̀yin lẹ ta Yorùbá jù. Àwọn táwọn tàná bá ta Yorùbá bẹ́ẹ̀ yìí ṣe ta Yorùbá lénìí ẹ̀ ní rí kankan débà.
ẹ ní rí kankan dé bá ìwà tẹ́ ń wù ìwà ìkànnì Ọọ̀ni of Ifẹ̀ ìwà ìkànnì mo sọ fún bàbá mi kan mo ní mo mà rí píṣọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ọwọ́ ajérò òré tọ̀tún àti ọba ara alára ẹ̀pẹ̀ bàbá mi yẹn ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo wá sẹ́ndì ẹ̀ sí wọn bẹ́ẹ̀ lẹ́lòmíì náà tún sẹ́ndì ẹ̀ sí mi kí lẹ̀ ń wá kiri kí ló dé tẹ̀yìn ọba yìí ò jẹ́ kí kankan yàn àfi yín ó ta yín dì í kí lẹ̀ ń wá kiri ṣe lọ sign contract pẹ̀lú wọn ni pé ẹjọ́ ẹ má jẹ́ káwọn ọmọ yín ó jí mi gbé táwọn tẹ̀ máa jí àwọn èèyàn gbé ká dá yín sí ìkà ni yín ìkà ọba tó bá jẹ tí ò bá fi tara àlù ṣáájú ìkà ni Ọọ̀ni of Ifẹ̀ ìkà ni ẹ́ because we want to know oore tí Buhari ṣe that make you starting praising Buhari ìran ọmọ Yorùbá ò ní gbàgbé Buhari láéláé fún ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó tààlẹ̀ nígbà tá ń pààyàn ní Ìbàràpá Fúlàní mélòó ni Buhari ní ká arrest ṣèbí Sunday Igboho tó ní ẹ má pa ìran mi mọ́ ní Buhari ní ká lọ pa over 214 or 15,000 DSS ọlọ́pàá àmì kọlẹ̀ kó lọ sí ilé Sunday Igboho because ẹ fẹ́ palẹ́nu mọ́ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń dìde pé ẹ má ṣe ìran Yorùbá yábàyàbá mọ́ àwọn àgbààgbà yẹn ò ti sọ pé Yorùbá ń lọ don't shoot Yorùbá again náà yìí sọ fún yín ẹ má fẹ̀tọ́ Yorùbá dún Yorùbá mọ́ wọ́n gbé àwọn ọmọ wọn síta wọ́n bá wọn ní kò àgbáwọlẹ̀ when Baba wa Bola Ige resign as a minister under the government of kí náà ti pè Ṣẹ́gun Ọbásanjọ́ pé òun fẹ́ lọ sẹ́tùlé láì mọ̀ kí wọ́n ti dẹ páńpẹ́ ikú lẹ́dẹ̀ number 3 citizens Anthony General till today Nigeria did not produce ẹni tó pa orí wo ni àwọn Fúlàní ṣe ìran Yorùbá that make Ọọ̀ni of Ifẹ̀ táwa jẹ́ ń wò pé ọmọ kékeré ni àti ẹ̀ ká gbàdúrà fún kó pẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀ á lo ipò ẹ̀. ìdààmú lókù lẹ́tún pakún ìran Yorùbá ìlú ilẹ̀ wa tí Gumi ṣe agbódegbà tó dúró gẹ́gẹ́ bí intermediary between Buhari and the Boko Haram, between Buhari and Miyetti Allah, between Buhari and Esma. Pariwo ń tàgbà yẹn lọ́hùn. Àwa méye àwọn ọmọ Ìbàràpá Òkè Ògùn tó kúkú oró lọ́wọ́ Fúlàní under the government of Buhari. Bí ẹ bá tẹ̀lé ẹ̀rí yẹ ṣèbí ti Tolú lọ pé aró ti lè ṣojú yín that make you embrace Fúlàní now ẹ wá ń pàmpà lábẹ́ wọn ọjà tí Yorùbá ń ná tí ò gbé wọn ẹ̀yin wá ń kọ̀ntínú pé ọjà yẹn gan lẹ̀yìn fẹ́ tẹ́ ẹ má wọrí táwa bá ti sọ pé we belong to Nigeria. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti rí o ìkọ̀ọ̀kan lọ́lọ́run ọba mi yóò mọ ṣí wọn lójú síta tẹ́ ẹ bá tí ì gbọ́ Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá ẹ sẹ́ndì fídíò ìkódọ̀dọ̀ wọn àtàlára àti ajérò àti òré etí ọ̀tún àti ọba ẹ̀pẹ̀ àìní ọ̀dà ìjẹ̀rò local government wọ́n lọ sí ọ̀dọ̀ Buhari o pé Buhari ó ṣe dáadáa o ọdún mẹ́jọ tó lò ń bẹ àwọn gbádùn ẹ̀ ìṣódà bí wọ́n ṣe ń pa ìran Yorùbá àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin yẹn inú wọn dùn sí èyí tó dùn mí jù ní ọba ọwọ́ àjèrò ó dùn mí torí bàbá tèmi ni ó dùn mí kí bàbá mi kó dúró àgbàlagbà níyẹn ẹ má jẹ́ kí Ọọ̀ni of Ifẹ̀ máa tì yín gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n
You know the right thing. You are Ekiti man. Authentic one. Ekiti man. Ekiti dúró níbi dúdúdúdú. Baba. Ọwọ́ Ajero, don't allow that stupid boy. Call Ojaja. Destroy your name. Ojaja is not a good leader. At all. Ṣé bí wọ́n ṣe bí Buhari ṣe kó Boko Haram síta tán pa ọmọ Yorùbá ṣé ó dùn mọ́ ni àwọn tó tẹ̀ sọ pé Tinubu kan wíkẹ́ẹ̀dì inú Tinubu ò dùn sí condemning ẹ wá gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ èèó #1 obas in Yorùbá land alágbájọ tí olùgbò sì sọ wípé abọ́ rẹ̀ níyìn pé ẹ̀ ń ṣojúlówó ọmọ ọ̀ní pé kì í ṣe ojúlówó ọmọ Odùduwà pé abọ́ rẹ̀ ní ṣé Ọ̀jájá fẹ́ ká lọ máa túwé ìtàn ni ṣé fẹ́ bá Yorùbá jẹ́ délẹ̀ ni ṣé ikú tó pa ìran Yorùbá lọ́dà Buhari inú yín dùn sí that make ta ló yẹ kọ́ ní ó pè yín tàbí ó fẹ́ wá kí yín nílé rẹ̀ kẹ́ni sọ pé ẹ̀ sí lára ipò gbogbo ilẹ̀ Yorùbá ni it did not belong to your family alone ẹ má lo ipò yẹn nílòkulò bó ti jẹ́ pé àwọn bàbá wa ti adopt ẹ̀ as #1 ipò in Yorùbá land ẹ má bá wa bàjẹ́ ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ń ta máa ń gbọ́ ìtàn táwọn bàbá wa máa ń pa fún wa tẹ́lẹ̀ ni pé Ifẹ̀ òòyè ó dáyé níbi tí ojú rere ti ń mọ́ wá kí ló dé lásìkò yí ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ tí ojú rere ò fẹ́ mọ́ jáde láti Ilé Ifẹ̀ sí ilẹ̀ Yorùbá mọ́ kí ló dé tó jẹ́ pé Orísun tó sun dídùn tó sun adùn tẹ́lẹ̀ nígbà Ọ̀jájá Ògúnlùsì fẹ́ máa sun ìkorò wọnú ìran Yorùbá we don't support that movement they must stay away from the Fulani. The Fulani, they are not our friend enemy ẹni tó bá pani lọ́mọ ọ̀tá ẹni ni ṣé Ọ̀jájá fẹ́ máa sọ pé gbogbo àwọn ọmọ tó pa lókè Ògùn ní Ìbàràpá ní Èkìtì níbàyí ní Ògùn state ní Ọ̀ṣun ní Oǹdó pé wọ́n ń ṣọmọ Oòduà àbí wọ́n ń ṣọmọ Yorùbá ẹni bá pani lọ́mọ ọ̀tá ẹni ni ẹni bá pani ní ọmọ ọ̀tá ẹni ni kí ni Ọ̀ọ̀ni Ajérò Oore Ọ̀tún ọba Ẹ̀pẹ́ ará Ẹ̀pẹ́ àbí kí lẹ̀ ń pè alára Tẹ̀pẹ́ ní Ìjẹ̀rò local government bísínẹ́sì wo ló pa ẹ̀yìn àti Buhari papọ̀ tẹ́dẹ́bẹ̀ tẹ́ wá ní president pé ó ṣe dáadáa nígbà tó wà ń bẹ̀ fọdún mẹ́ta só gbogbo pípa tó ń pa ọmọ Yorùbá yẹ ń tó dáa ní lójú yín ẹ ṣáà ń pariwo you want to keep Nigeria together tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ìlú yẹn ti expire bàbá wọn Tafawa Balewa sọ pé there is nothing like a unity it's just like a force group tó force papọ̀ Nnamdi Azikiwe sọ Awólọ́wọ̀ sọ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ Yorùbá sì máa lè jẹ́ di 2014 expiry day ẹ̀ẹ́dẹ̀ẹ̀mọ̀ ìjẹkújẹ lẹ̀ ń wá kiri ṣé ẹ tún fẹ́ gba brown envelope lọ́wọ́ Buhari ni ókè ẹ̀ ń wójú rere àwọn Fúlàní kẹtùwá employ wọn wá sí ilẹ̀ Yorùbá kẹwàá kó màálù lé wọn lọ́wọ́ alábàjọ tó fi ń da màálù lọ́gànjọ́ òru ní ilẹ̀ Yorùbá tọ́ba ìlú sọ pé kò sí ní tó lè ṣe sí. alábàjọ táwọn kan fi sọ wípé àwọn ọba wa ti di ọba fashion ẹ̀yin ọmọ Yorùbá tá a bá sọ wípé àwọn ará bíbá ń go against àṣà wa who cause it àwọn tó jẹ́ pé they are ambassador to the Yoruba culture àwọn gangan ní wàhálà the ambassador to the Yoruba culture is Obas ọba Benin ni ọba tó ṣe fi yan gàn láwùjọ àwọn ọba ó lè ṣe rẹ́gbẹ̀rẹ́gbẹ́ ní palace ọba of Benin bó jẹ́ gómìnà gan tó bá fẹ́ wọ ọ̀dọ̀ ọba Benin you will think twice bí president gan bá fẹ́ wọ palace you will think twice àwọn ẹni tó jọba tọ̀dọ̀ wọn
láti gbà táwa tẹ ojú ti gbọ́n àwọn òun ṣe rédèrèdè wọn ó ṣe yánmọ̀yánmọ̀ wọ́n dẹ̀ ní pé láti ilé Ifẹ̀ náà làwọn náà ti lọ kí ló dé tí ipò ọba wọn wà most important than the Yorùbá tó fi jẹ́ pé àwọn elébi ṣé ká tó sọ pé Ọ̀jájá elébi ni tí owó ló tún wá tí ò rí ó ṣe fẹ́ pé 50 years ní àbíkó ti pé kí ló ń wá àrọ́mọ 80 years ohun tí Ọ̀jájá ní lọ́wọ́ tí ò ní kí ló tún wá tó tún lọ ń dọ̀bálẹ̀ tó lọ ń forí adé orí adé ilẹ̀ Yorùbá dọ̀bálẹ̀ ní Dáúdà kí ni kí ló tún wá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àṣẹ ẹ̀ máa fẹ́ gbogbo àgbáyé máa rí bẹ́ẹ̀ fẹ́ bí ẹ̀kọ́ orílẹ̀-èdè Yorùbá máa dúró ẹ̀yin àgbààgbà yẹ bówù yín ẹ support bówù yín ẹ má support ṣùgbọ́n tí adániwáyé bá ti sọ wípé àsìkò tó wù ìran Yorùbá láti lọ ẹ lè dá wa dúró we will go tá a bá ti lọ tẹ́kẹ̀ lọ́bá Fúlàní ẹ lè kọ́ ẹ̀rí yín kẹ́kọ́ pálásì yín àáfọ́bá mi jẹ nílé Ifẹ̀ ọ̀nẹ́ mi máa rìn ẹ̀ march ẹ lọ bá Fúlàní kẹ́ni ọmọ Fúlàní ni yín torí pé owó tẹ́fẹ́ máa gbà torí oil block what belong to you tẹ́ lọ́ forí adé dọ̀bálẹ̀ ní north àṣẹ ẹ̀ máa fẹ́ gbogbo àgbáyé ló máa rí orílẹ̀-èdè wa máa dúró bí ẹ fẹ́ bí ẹ kọ̀ àwa ti mọ̀ yín nísìnyí pé ìkànnì yín ẹ fẹ́ràn Yorùbá bí eku ò ṣe ké bí eku ní ilẹ̀ Yorùbá ó ti fi hàn pé àwọn ọba wa wọ́n lọ́wọ́ sí ṣebí ta Fẹ́nifẹ́re là ń wí látijọ́ ìta ń sọ nígbà tó ṣe sọ́mìtì ni tí Ọọ̀ni of Ifẹ̀ pé ọmọ wa Sunday Igboho wà ń bí báyìí ó máa bá wa sọ̀rọ̀ bàbá kan pè mí láti Amẹ́ríkà ó ní àwọn ọba yìí we must not trust them wọ́n fẹ́ mọ̀ di abájọ ni we must not wọ́n ti repent ọba mẹ́ta náà pa léraléra ta ni kú kàn ọ̀rọ̀ bàbá yẹn dẹ̀ ṣe mọ́ yín lára ó ṣe mọ́ yín lára oore wo ni Buhari ṣe ọmọ Yorùbá oore wo ni Buhari ṣe ọmọ Yorùbá that make our number one citizen lọ sí Dáúdà fódìdí ọjọ́ méjì ẹgbogbo máa ń wà níwọ̀n ohun gbogbo tí ènìyàn ń làkàkà láti jẹ́ láyé lọ́lọ́run ọba mi ti yọ̀ǹda fún yín kí lẹ̀ ń wá kiri ilẹ̀ Yorùbá ẹ̀ tí ìrìn tán kí lẹ̀ ń wá kiri Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá Ògúnlùsì ẹni ìtàn ṣé ló yẹ ẹni ìtàn yẹ ìtàn rere ló yẹ ká tún kọ lójú ayé ẹ nígbà tí irú àwa ẹ̀ náà bá tún lọ tẹ́ ká tún kọ́ pé nígbà ẹni ìtàn ó fọmọdé ọmọdé ló fi joyè ó dẹ̀ lò bódà mi kan ní you know the reason that I did not respect that Ọọ̀ni mo ní what tó máa kọ́ àwọn kọ́mẹ́dì sínú palace tá máa ṣe kọ́mẹ́dì pé tí ohun tí wọn ò gbọdọ̀ ṣe ní palace ọba of Lagos pé ṣé Aláàfin Ọ̀yọ́ ló máa wà tẹ́yìn ká máa ṣerú ìbẹ́yẹ fún pé wọn ṣé kò sí àwọn àgbà ní Ilé Ifẹ̀ mọ́ ni that can give this man advice pé no ipò yìí ó ṣì pò tí ọ̀hún máa tí wà kọ̀mẹ́dì àwa níwájú ìwọ àti àjọ máa jẹ kọ̀mẹ́dì pé orí adé ilẹ̀ Yorùbá ni number one citizen ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ilé Ifẹ̀ níbi tójú rẹ̀ ti mọ́ wá ojú rẹ̀ yẹ ló yẹ kó máa mọ́ wá ẹ má torí owó tẹ̀ ń rí gbà lọ́wọ́ Ògúnlùsì kẹ́ ẹ má bá sòdodo ọ̀rọ̀ ṣe rí n tó lọ ṣe ní Dáúdà yẹ ìtìjú gbogbo ilẹ̀ Yorùbá ni o it show that true the Fulani wọ́n ti kéjì Yorùbá níjọ́ wo lẹ rí
Sudan ti Sokoto ṣe Sultan ni àbí Sudan àbí kíní ẹ̀ṣẹ́ àti mọ̀ ti Sokoto kó gbéra ẹ̀ wá kó wá bá Ọbásanjọ́ ní Ogun State ìjọwọ́ lẹ́rí kó gbéra ẹ̀ láti Sokoto kó lóun wá bá Ọbásanjọ́ ṣe mítí ọjọ́ mẹ́ta ní ṣé kò jọra wọn ni ṣé tí mo fi wéyè kò jọra wọn ni 5 ministry head of state làwọn méjèèjì 5 president former president làwọn méjèèjì kí Sokoto dáhùnṣe Sultan sí Sokoto kó wá gbéra kó wá balẹ̀ gùdà ẹ̀ lábẹ́kúta pé òun fẹ́ ṣọjọ́ mẹ́ta pé òun wá bá Ọbásanjọ́ ṣe mítì ni kí ló dé tẹ̀ ń dojú tì wá kí ló dé tí Kánò gan kò ní dánrú ẹ̀ wò tí Kánò ò ní dánrú ẹ̀ wò that journey ìbá jẹ́ business lẹ bá lọ ìtìjú gbogbo lẹ Yorùbá ni you are welcome Ọmọjọwọ Victor Ọmọlúkà the Great ìtìjú gbogbo ọmọ Yorùbá ni ipò àgbà ní Ọ̀jájá wà that every Yorùbá citizen must give him respect ṣùgbọ́n ẹni tó bá máa gba respect gbogbo ilẹ̀ Yorùbá á dúró ní ipò tí ìran Yorùbá á máa fi respect ẹ̀ tí ẹni tí bá ṣẹlẹ̀ sí ìran Yorùbá olóyè kókó jáde no. Till today Ọọ̀ni of Ifẹ̀ did not condemn the killing of Tolúlọpẹ́ Arótilé torí pé kò kàn he did not condemn the killing of Owólabí Dr. Aborode the attack that Nigeria government attacked Sunday Igboho house. Ọ̀jájá did not condemn it today. But he can go to Daura. Kó lọ sùn lọ́jọ́ méjì kó lọ forí adé ilẹ̀ Yorùbá sùn ní Daura. Nǹkan ti ṣe wá o. Ẹ̀yin lè sọ pé à ń rí àgbà àfin mo jù lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ipò yẹn ló fi jù mí lọ. Torí olówó tí mi bá ti jẹ nínú owó ẹ̀ piam. Ibi tọ́lọ́run dẹ̀ tò mí sí ó tẹ́ mi lọ́rùn. Ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà Ilé Ifẹ̀ ẹ bá sọ̀rọ̀ kó má bàyé Yorùbá jẹ́ torí ìtìjú ni ẹ̀yin ọmọ Ìjẹ̀rò ìbú ọba o ṣùgbọ́n ohun tó bá yẹ kásọ kí náà ń wá kiri ẹ jẹ́ kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí kankan ààfin kó ta wọ́n dì í àfi wọ́n jọba kí ìlú má bàa túlé wọn lórí ni kí wọ́n jẹ́ alákòóso ìlú ètò ìlú not to travel to the land of our enemy anymore the Fulani they are our enemy most especially Buhari tẹ́ ẹ bá múra ẹrùfàì ń palẹ̀ ogun mọ́ Èdùmàrè májò tẹnu mi bóde ẹgbọ́n tọmọ aládìgún sọ lánàá ó ní àti ìrí nǹkankan why kí ló dé tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń tán wúrú ìwà yìí kí ló dé it is a pity kí ló dé tí àwọn ọba ilẹ̀ Yorùbá ń wúrú ìwà báyìí number 1 citizen in Yorùbá land ọba ló ní ìlú ní ilẹ̀ Yorùbá Ọ̀jájá ìṣènà bí a kò mọ̀ ẹ̀yin àgbààgbà Ilé Ifẹ̀ ẹ máa bá wa sí nígbẹ́rẹ́ ìpàkọ́ kì í ṣe gbogbo òde pátí ìrìn àjò lọ́ba Ilé Ifẹ̀ ń rìn àwọn ọba kan wà nígbà táwa wà ní kékeré ẹ̀ẹ̀kan lè máa rí wọn níta ṣáṣáṣáṣá torí ipò tán wà ní tẹ́bá ní gbogbo ayédáyé ọ̀làjú yẹn dẹ̀ fi ń bayé Yorùbá jẹ́ lọ ayédáyé ọ̀làjú ìran Yorùbá dẹ̀ ń dèrò ẹ̀yìn ayédáyé ọ̀làjú ohun gbogbo tó jẹ́ ìlú tìpín Yorùbá Fúlàní dẹ̀ ń tẹ̀mọ́lẹ̀ bàṣubàṣu ẹ̀dẹ̀lẹ̀ ìjọba ẹ̀yin ará Ilé Ifẹ̀ ẹ jẹ́ kó máa ṣe o Ifẹ̀ òòyè níbi ojú rẹ̀ tí mọ́ wá làwọn bàbá wa ń sọ fún wa nígbà kan kò yẹ kó jẹ́ pé ojú burúkú ní ọmọ jáde láti Ilé Ifẹ̀ ń sìn ìrìn àjò tí Ọ̀jájá rìn lọ sí Daura
tó bá jẹ́ pé ó kàn dẹ̀ yọ lọ ni tí wọ́n ò ṣe fídíò tó tún débẹ̀ tó tún lọ ń sọ̀rọ̀ pé Buhari did best wo ló ṣe. Mo tún béèrè lẹ́ẹ̀kan sí so gbogbo ọmọ Yorùbá tí Buhari payẹ best ni bí wọ́n ṣe fẹ́ kidnap olóyè Ìgbòho Sunday Ìgbòho torí pé ó ń jà pé a má pa ìran Yorùbá best ni. Àwọn Fúlàní tó ń wá góòdì ní Ilé Ifẹ̀ sí Ilé Ìṣà òru ní nǹkan bí aago kan òru ní Sunday Ìgbòho wá lé wọn kúrò mẹ́pẹ́ mọ́ balẹ̀ bàbá mi jẹ́ so inú yín ò dùn sí kábíyèsí. Ọmọ wa ní Sunday Ìgbòho àṣẹ lórí àwọn ni ẹ má balẹ̀ jẹ́ ẹ má balẹ̀ jẹ́ ẹ má jẹ́ ká ṣíwé ìtàn tí ó dàrúgùdù lẹ̀ nílẹ̀ Yorùbá. Ìfẹ́ lálàáfẹ́ the only thing we want peace. Thank you. Oni of Ife has been exist 1,000 years before Sultan of Sokoto. Ṣé wọ́n mọ̀? Ṣé wọ́n mọ̀? Ìjọ́wò lẹ́rí ìjọ́wò ọmọlúkà ìjọ́wò lórí Sultan Sokoto kó gbéra kó wọ́n ní Abẹ́òkúta lọ́dọ̀ Ọbásanjọ́ ló ń ti fẹ́ sun ọjọ́ méjì. Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀ kò lè happen. Tí Kánò gan ò ní dánwò. Ẹ̀mí Kaduna gan ò ní dánwò ẹ̀wò láṣà. Kò lè ṣẹlẹ̀. Àwọn ọba wa náà ni máa pa kúbọ́kúbọ́ kiri torí owó ṣé owó lọ jájá tó ń wá kiri ni. Ẹ jẹ́ á sọ fún wọn ká má balẹ̀ Yorùbá jẹ́. All the bad leaders in Yoruba land must be expecting the new vision, the new Yoruba nation tó máa wáyé tí ò sí tó lè dá dúró bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti ń bẹ láàyè kò sí tó lè dá dúró. Àwa mọ̀ pé àwọn aríjẹnímọ̀dàrú ló máa sọ pé òmìnira Yorùbá kò lè wáyé. Àwọn ìkà ènìyàn abániláyọ̀ jẹ́ àwọn ìkà tí ń fúnni ní oko ìdí ọ̀pẹ́rọ àwọn ìkà that embrace our enemy show them the way how to kill the Yoruba race ló máa sọ pé orílẹ̀-èdè wa ò ní dúró á dúró ètò Ọlọ́run ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti rí wọn o èrè ìdí tá a fi gbẹ́dọ̀ múra nìyẹn. Àgbà òsì ní ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro. That is the race that we must walk. Kagbara wa ẹ ti rí bẹ́ẹ̀ yẹn Fúlàní ọ̀tá wa lídà wa ọ̀tá wa ni wọ́n. Kagbara wa ará ilé ẹni ò fẹ́ ká là bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ ká kú. We must work to deliver ourselves for the hand of Fulanis. We must work to deliver ourselves in the hand of these obas. Not all of them. Not all of them. Mi ò ní dárúkọ ẹni tó kọ́kọ́ send the picture yẹn sí mi is one of the kábíyèsí pé kí ni Ọ̀ọ̀ni ń wá kiri. Ṣé afẹ́ ayé náà ni ṣé ká lè rí mi náà ni kí ló ń wá kiri. Ẹ má balẹ̀ yìí jẹ́. Ilẹ̀ Yorùbá ti ń exist before Fulani came. Òní Ọmọlúkà kọ sí bíbá yìí 1,000 years before kí Fulani tó bẹ̀rẹ̀. Kí lẹ̀ ń wá kiri. Orí wọn Yorùbá ní ibi tá bá pè lórí wa yìí fi bẹ̀ẹ́ tẹ́lẹ̀. Kí lẹ̀ ń wá kiri. Kí lẹ̀ ń wá kiri. Ẹni tọ́lọ́ ń dá lọ́lá títún sáré owó kiri. Ẹ mọ̀ pé ẹ̀tẹ́ ní ọgbẹ̀yìn ẹ̀. Ọ̀ọ̀ni of Ifẹ̀ jókòó ní ipò ọ̀wọ̀ jókòó ní ipò ọlá jókòó ní ipò ẹ̀yẹ tí Ọlọ́run ọba mi gbé ẹ sí yẹ. That position ó ṣe iyebíye lójú Yorùbá torí àwọn tó ti lo ipò yẹn sẹ́yìn kí ìwọ tó dé wọn bà ipò yẹn jẹ́ ọ̀jájá. Stay away from Fulanis. Fulani is not our friend, they are our enemies. Ṣùgbọ́n mi tí wo ò bá gbọ́ I know that you ó gbọ́. They killed more than 29,000 Yorubas during the Buhari regime. During the Buhari regime, the Fulani herdsmen take over our forest. You know about it. Ẹ kàn máa ṣe bí pé ẹ gbọ́ ni torí pé ẹ ń bẹ̀rù ìjọba.
ẹ kàn máa ṣe pé ẹ̀ ń gbọ́ ni torí pé ẹ̀yin náà fẹ́ ní oil block ọba tó bá jẹ tí ìlú túlé lórí ni Yorùbá fi ń sọ wípé àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí tí ìlú bá túlé ọba lórí orúkọ ò ní parẹ́ láéláé and we will not allow Yorùbá kó tú most especially Ilé-Ifẹ̀ that all the Yorùbá gbàgbọ́ pé ibẹ̀ láti wá a lè má jọmọ Odùduwà gbogbo wa lè má jọmọ Odùduwà but ibẹ̀ ní orísun ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká pàtàn lẹ́ o ìtàn bẹ o arìnmáwọn àgbà ìtàn bẹ ẹ sọ fún Ọ̀jájá ìrìn tó rìn lọ sí Dauraye ìrìn ìtìjú ni ìrìn ìtìjú lẹ́ni tí ń pa wá lọ́mọ tó ti gbogbo ọ̀nà bí tí ọmọ Yorùbá ti lè rí oúnjẹ jẹ tó ti pa ẹ lọ sọ bẹ́ẹ̀ ẹ wá lọ sọ́dọ̀ pé ó ṣe dáadáa wo ló ṣe ọmọ rẹ̀ wo ní wà nínú ìbọn Yorùbá ní ìbọn lápátì ìbọn ò lápátì kò sẹ́ni tó máa gbà kán kojú ìbọn sóhun oore wo ni Buhari ṣe I could remember one of our son Major General Ṣéjò Adéníyì from Kogi Okun torí pé ó pa àwọn Boko Haram yẹn lójú ogun tó ń pé kán fún wọn ní ohun èlò ìjà sí Buhari dismiss ẹ̀ gbogbo yín lẹ gbọ́ sí oore wo ni Buhari ṣe fún wa tó lè mú kí Ọọ̀ni of Ifẹ̀ lọ́bẹ̀ lọ́ máa kí ohun ìtìjú ni ẹ má já sọ nípa ẹ̀ mọ́ ṣùgbọ́n mo gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní tẹ́nìyàn ò bá lẹ́ni lẹ́yìn tó bá ti ní Ọlọ́run ó lóhun gbogbo orin kan náà máa ń kọ fún wa nígbà ẹ lọ́hùn ìyá rẹ lè ní kinní kan ṣùgbọ́n tó bá gbẹ́kẹ̀lé wọn ó tẹ́tán ni mo sọ fún wọn it show that those people call themselves leaders in Yoruba land the Yoruba don't rely on them wọ́n fi wá ṣe business lọ́dọ̀ àwọn Fúlàní ni we must fight for our freedom ẹ ṣé God bless you.